Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tí ẹ̀ ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́, ọ̀dẹ̀ ọ̀dà bí o, mo kì í kó àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìjọsìn wa fún ti ọjọ́ Olúwa tó ń bọ̀ yìí, ọjọ́ 23 oṣù kẹjọ oṣù Ògún 2024 tí a wà yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ìjọsìn gbogbogbò tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ wa tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni Tímótíù, ipa tí ẹ̀kọ́ lé ń kó. Tímótíù, ipa tí ẹ̀kọ́ lé ń kó. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Tímótíù kejì, orí 1 ẹsẹ̀ 1 sí 6 àti orí 3 ẹsẹ̀ 14 sí 17. Bàbá àti mọ̀mọ́ tí ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́, tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó, ẹ dákun ẹ gbé jáde. Ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Pọ́ọ̀lù, àpọ́stélì ti Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ń bẹ nínú Kristi Jésù, sí Tímótíù ọmọ mi olùfẹ́ ọ̀wọ́n. Oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Kristi Jésù Olúwa wa. Mo dá ọpẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run, ẹni tí èmi ń sìn pẹ̀lú ẹ̀rí ọkàn mímọ́ gẹ́gẹ́ bí àwọn bàbá mi ti ṣe, pé ní àìsinmi lọ́sàn-án àti lóru ni mò ń ṣe ìrántí rẹ nínú àdúrà mi, bí mo ti rántí omijé rẹ, bẹ́ẹ̀ ni mò ń fẹ́ láti rí ọ, kí èmi kí ó lè kún fún ayọ̀. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìṣẹ̀tàn rẹ, èyí tí ó kọ́kọ́ ń bẹ nínú Lọ́ísì ìyá ńlá rẹ, àti nínú Yúníkè ìyá rẹ, àti èyí tí ó dá mi lójú pé ó ń gbé inú rẹ pẹ̀lú. Nítorí ìdí èyí ni mo ṣe rán ọ létí pé kí o máa rú ẹ̀bùn Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa ìgbọ́wọ́lé mi. Tímótì kejì orí 3 ẹsẹ̀ 14. Ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ kó dá ṣáṣá sí, kí ìwọ kí ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé ti kọ́ wọn, àti pé láti ìgbà ọmọdé nìwọ ti mọ ìwé mímọ́, tí a sì sọ ọ́ dọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ àkórí, ẹsẹ̀ mọ́nigbàgbé, ó ní Tímótì kejì orí 1 ẹsẹ̀ 5. Tímótì kejì orí 1 ẹsẹ̀ 5. Ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí lẹ́ẹ̀kan sí. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìṣẹ̀tàn èyí tí kọ́kọ́ ń bẹ nínú ìyá ńlá rẹ Lọ́ísì, àti nínú Yúníkè ìyá rẹ, àti èyí tí ó dá mi lójú pé ó ń gbé inú rẹ pẹ̀lú. Nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìṣẹ̀tàn èyí tí ó kọ́kọ́ ń bẹ nínú Lọ́ísì ìyá ńlá rẹ, àti nínú Yúníkè ìyá rẹ, àti èyí tí ó dá mi lójú pé ó ń gbé inú rẹ pẹ̀lú,
ẹsẹ̀ wúrà wa ọ̀sẹ̀ yìí ẹsẹ̀ akọ̀ọ̀kan ẹsẹ̀ mọ́ni gbàgbé nù. Bá a bá tiẹ̀ gbàgbé ohunkóhun nínú ẹsẹ̀ wọn ká má gbàgbé ìgbàgbọ́ àìṣẹ̀tàn. Lẹ́ẹ̀kan sí bàbá àti màmá, ẹgbẹ́ àtàbúrò tí ń gbọ́ mi nílé, mo láyọ̀ mo sì ń kí yín kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa, sínú ẹ̀sìn ọ̀rọ̀ tá a ti ń kẹ́kọ̀ọ́ lé lórí látòṣù tó kọjá lọ. Àwọn ẹlẹ́rìí olóòótọ́ sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Àwọn ẹlẹ́rìí olóòótọ́ sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Lóṣù tó kọjá lọ, a kẹ́kọ̀ọ́ nípa àwọn ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n sọ bẹ́ẹ̀ ni fún Jésù. Àwọn wo sì làwọn ẹlẹ́rìí ọ̀hún? Olórí ogun ọ̀rún, Símónì Pétérù, Sákéù àti Màríà ìyá Jésù. Lóṣù èyí tí a wá tún kó sí yìí náà, a ti kọ́ nípa ẹlẹ́rìí mẹ́ta táwọn náà sọ bẹ́ẹ̀ ni fún Jésù. A ti kọ́ nípa Tọ́mọ́sì, a ti kọ́ nípa Stéfánù. Lọ́sẹ̀ tó kọjá lọ la kọ́ nípa Sọ́ọ̀lù. Lọ́sẹ̀ yìí tá a wá wà yìí, à ń kọ́ nípa Tìmótì àti ipa tí ìdílé kó, ipa tí ìdílé ìgbàgbọ́ kó nínú bí òun ṣe sọ pé bẹ́ẹ̀ ni fún Jésù. Ipa tí ìgbé ayé ìgbàgbọ́, ìdílé ìgbàgbọ́ kó nínú ìgbé ayé ìgbàgbọ́ Tìmótì àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹ̀kọ́ náà sì pín sí ọ̀nà méjì. Ẹ jẹ́ á wò wọ́n lọ́kọ̀ọ̀kan. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa òun la pè ní ipa òbí oníwà bí Ọlọ́run. Ipa òbí oníwà bí Ọlọ́run. Eléyìí sì ní ṣe pẹ̀lú Tímótì kejì orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkẹfà tá a kà tán. Ipa òbí oníwà bí Ọlọ́run. K'Ọlọ́run ó ṣe gbogbo wa ló bí oníwà bí Ọlọ́run. Ipa òbí oníwà bí Ọlọ́run, Tímótì kejì orí kìíní ẹsẹ̀ ìkíní sí ìkẹfà tá a kà tán. Òun labala àkọ́kọ́ ìdálé lórí. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, ṣé ẹ rí ìwé Pọ́ọ̀lù kejì tá à ń pè ní Tímótì kejì yìí? Ó jẹ́ ìwé tí Pọ́ọ̀lù àpọ́stélì kọ nígbà tí ojú ọjọ́ ọ̀dá fún, nígbà tẹ́kọ̀ọ́ sojú múmu fún. Lákòókò tó kọ̀wé Tímótì kejì yẹn, inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n òní Tímótì wà ní Róòmù. Àmì ni Pọ́ọ̀lù àpọ́stélì wà ní Róòmù. Àkókò tí Pọ́ọ̀lù kọ̀wé Tímótì kejì yìí, ó jẹ́ àkókò tẹ́kọ̀ọ́ sojú múmu fún Pọ́ọ̀lù, tí nǹkan ò rọrùn tójú ọjọ́ ọ̀dá, tó wà ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n ní Róòmù. Ó sì mọ̀ wípé òun ò lè jáde nínú ọgbà ẹ̀wọ̀n yẹn láàyè. Ó mọ̀ wípé wọ́n pa òun láìpẹ́. Torí náà ló fi gbé gègé tó sì kọ ìwé rẹ̀ kejì tó kọ sí Tìmótì. Nínú èyí tí ń fi ń palẹ̀ Tìmótì mọ́ láti gbàjọba lọ́wọ́ òun, láti tẹ̀síwájú, láti máa síwájú ìjọ Kristi lọ. Kìí ṣe kìkì yìí nìkan láti ránṣẹ́ sí pé kó sáré wá bá òun o, káwọn ó fojú rinjú, káwọn sọ gbólóhùn méjì bí wọn ó tiẹ̀ lu òun pa. Ẹ bá wo Tìmótì kejì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, orí 4 ẹsẹ̀ ìkẹfà sí 13, gbogbo tí mò ń sọ ẹ̀ bá mẹ́. Ṣùgbọ́n ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí gangan tá a fẹ́ wò ń bẹ̀, òun ní Tímótì táwọn wá ń sọ̀rọ̀ rẹ̀ pé à ń gbé dìde láti gba ipò lọ́wọ́ Tímótì, láti gba ipò lọ́wọ́ Pọ́ọ̀lù yìí. Ta ni Tímótì yìí gan? Bó o ní ìgbédìde rẹ̀ ṣe rí? Ẹni tí ó gbapò lọ́wọ́ táǹpalẹ̀ rẹ̀ mọ́ kó gbapò ẹni ńlá àpọ́stélì tó lóko tó gbalé tó gboko. Tímótì yìí báwo ni ìdìde rẹ̀ ṣe rí? Ta ni Tímótì? Tá bá sì fọkàn bá ìwé Tímótì kejì orí kìíní ẹsẹ̀ ìkíní sí 9 tá a kà tán. Ìwé mímọ́ fi àwọn òtítọ́ mẹ́ta hàn wá nípa ẹni tí Tímótì ṣe. Ẹ jẹ́ á wò ní ọ̀kọ̀ọ̀kan. Ta ni Tímótì? Lákọ̀ọ́kọ́ ohun tá a rí nínú ẹsẹ̀ ìkejì ìwé Tímótì kejì orí kìíní ń tá a rí nínú ẹsẹ̀ ìkejì ni pé ìwé mímọ́ jẹ́ kó yé wa pé ọmọ nínú Olúwa, ọmọ nínú ẹ̀mí fún Pọ́ọ̀lù
tí Pọ́ọ̀lù fẹ́ràn gidigidi, tí Pọ́ọ̀lù fẹ́ràn tinútinú, òun ni Tímótì ṣe. tẹ́ ẹ bá wo Tímótì kejì yìí, orí kìíní ẹsẹ̀ ìkejì rẹ̀, abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkejì yẹn, Pọ́ọ̀lù fi gègé kọ nínú lẹ́tà tó kọ sí Tímótì. Ó wí pé, sí Tímótíù ọmọ mi olùfẹ́ ọ̀wọ́n, ọmọ mi olùfẹ́ ọ̀wọ́n, ọmọ mi tó jẹ́ pé irú rẹ̀ ò wọ́pọ̀, ọmọ gidi tí ì sọmọ láńgídí, ọmọ nínú Olúwa, ọmọ nínú ẹ̀mí, òun ni Tímótì fún Pọ́ọ̀lù. ẹnìkan wá béèrè pé bóò ni Tímótì ṣe wá dọmọ fún Pọ́ọ̀lù o, ẹ ṣàlàyé fún wa ká gbọ́. Tímótì di ọmọ fún Pọ́ọ̀lù nínú Olúwa, ó sì tún di alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Pọ́ọ̀lù ní àsìkò tí Pọ́ọ̀lù àpọ́stélì tí ń rìnrìn àjò iṣẹ́ ìhìnrere rẹ̀ lọ, tó rìn dé ìlú kan tá à ń pè ní Lístra lẹ́ẹ̀kejì. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kìíní. Tímótì ọmọ obìnrin kan tó jẹ́ Júù ni, ṣùgbọ́n bàbá rẹ̀ kìí ṣe Júù, Gíríkì ní bàbá rẹ̀. tẹ́ ẹ bá wò sí àwọn Àpọ́stélì orí 16 ẹsẹ̀ ìkíní, ìwé mímọ́ ní Pọ́ọ̀lù sì wá sí Dábè àti Lístra, sì kíyèsí ọmọ ẹ̀yìn kan wà níbẹ̀. Ta lọmọ ẹ̀yìn yìí tí à ń pè ní Tímótíù, ọmọ obìnrin kan tí í ṣe Júù tí ó gbàgbọ́, ṣùgbọ́n Gíríkì ń bàbá rẹ̀. kì í ṣe kìkì eyín nìkan, ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì tó jẹ́ àmọ̀ wípé Tímótì yìí ó jẹ́ ẹni mímọ́ àtẹni mímọ́ dáradára tó gbajúgbajà láwùjọ àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù Kristi ní àwọn ìlú ńlá méjèèjì yẹn, Lístra àti Ìkóníónù. ẹni mímọ́ òní Tímótì. tẹ́ bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 16 náà, tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì rẹ̀, ìwé mímọ́ ní ẹni tí aròyìn rẹ̀ ní rere lọ́dọ̀ àwọn arákùnrin tí ó wà ní Lístra àti Ìkóníónù. ìròyìn rere ni wọ́n à ń gbọ́ ń pa rẹ̀ láwọn ìlú ńláńlá méjèèjì. ìdí nìyí tí Pọ́ọ̀lù àpọ́stélì tó fi wò ó pé ẹni tí àwọn èèyàn ń ròyìn rẹ̀ rere yìí kó kúkú di ọmọ mi, kó dà alábàáṣiṣẹ́pọ̀ mi, ṣùgbọ́n bàbá rẹ̀ Gíríkì ni, tí ń bá mi ṣiṣẹ́ pọ̀ láàrin àwọn Júù ò ní gbà á. èyí ń ló mú kí Pọ́ọ̀lù àpọ́stélì kọlà abẹ́ fún un kó sọ dojúlówó Júù. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹta ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 16 ẹsẹ̀ ìkẹta, ìwé mímọ́ ní òun ni Pọ́ọ̀lù fẹ́ kí ó máa bá òun lọ, ó sì mú un, ó sì kọ́ ní ilà nítorí àwọn Júù tí ó wà ní agbègbè wọ̀nyí, nítorí gbogbo wọn ni a mọ̀ pé Gíríkì ń bàbá rẹ̀. Pọ́ọ̀lù kọlà abẹ́ fún un láti sọ ọ́ dojúlówó ọmọkùnrin Júù. nǹkan méjì ló ṣe pàtàkì láti di ojúlówó ọmọkùnrin Júù. nǹkan àkọ́kọ́ òun ni kó jẹ́ wípé obìnrin Júù ló bí ọlọ́mọ. nǹkan kejì òun ni kó jẹ́ pé akọlà abẹ́ fún ọ. ṣáájú àkókò yìí, torí pé Gíríkì ni bàbá Tímótì, àkọlà abẹ́ fún un, torí náà kì í ṣojúlówó Júù, bó tiẹ̀ jẹ́ wípé Júù nìyá rẹ̀. ṣùgbọ́n nígbà tí Pọ́ọ̀lù kọlà abẹ́ fún un, ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ dojúlówó Júù tí ó di ẹni ìtẹ́wọ́gbà láàrin àwọn Júù, ní àárín àwọn tí Pọ́ọ̀lù sì ń tiṣẹ́ ìhìnrere lọ́wọ́lọ́wọ́ lákòókò yìí. kì í wá ṣe kìkì yìí nìkan, nígbà tí Tímótì wá darapọ̀ mọ́ Pọ́ọ̀lù àpọ́stélì láti jọ ṣiṣẹ́ ìhìnrere, ìtẹ̀síwájú ńlá bá iṣẹ́ ìhìnrere lọ́wọ́ Pọ́ọ̀lù. tẹ́ ẹ bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì tá a ti ń kẹ́kọ̀ọ́ náà, ìwé àwọn Àpọ́stélì tá a kà tán ní ìsìn náà, orí 4 tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 4 àti 5 rẹ̀, ìwé mọ́ ní bí wọ́n sì ti ń la àwọn ìlú lọ, wọ́n fi
àwọn àṣẹ tí a ti pinnu láti ọ̀dọ̀ àwọn àpọ́stélì àti àwọn alàgbà tí ó wà ní Jerúsálẹ́mù lé wọn lọ́wọ́ láti máa pa wọ́n mọ́. Ẹsẹ̀ ìkarùn-ún wá fọba lé, ó ní bẹ́ẹ̀ ni àwọn ìjọ sì fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́, wọ́n sì ń pọ̀ sí ní iye lọ́pọ̀lọpọ̀. Nípa iṣẹ́ ìránṣẹ́ Pọ́ọ̀lù, Sílà àti Tìmótíù, ìjọ fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́, wọ́n sì ń pọ̀ sí ní iye lójoojúmọ́. Abálájọ nígbàtá wa dénú ẹ̀kọ́ wa yìí nínú ìwé Tímótì kejì orí kìíní, tí Pọ́ọ̀lù nínú ọgbà ẹ̀wọ̀n nílùú Róòmù tí ò fi dákẹ́ àdúrà gbígbà fún Tímótíù. Ẹni ó wà ní pápá ìhìnrere ní Éfésù, ẹni ó wà ní pápá ìhìnrere tó wà lómìnira, kò gbàdúrà fẹ́ tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n mọ́. Ẹni ó wà lọ́gbà ẹ̀wọ̀n ní gbàdúrà fẹ́ tó wà lómìnira ní pápá ìhìnrere. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹta àti kẹrin ìwé Tímótì kejì orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́, Pọ́ọ̀lù jẹ́wọ́, ó ní mo dá ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí èmi ń sìn pẹ̀lú ẹ̀rí ọkàn mímọ́, gẹ́gẹ́ bí àwọn bàbá mi ti ṣe, pé ní àìsinmi, ẹ gbọ́ dáadáa, ní àìsinmi lọ́sàn-án àti lóru ni mò ń ṣe ìrántí rẹ nínú àdúrà mi, Tìmótì. Bí mo ti rántí omijé rẹ nígbà tí ń mú mi lọ ọgbà ẹ̀wọ̀n tí mo wà, bẹ́ẹ̀ ni mo sì ń fẹ́ láti rí ọ kí èmi ó lè kún fún ayọ̀. Tímótì jẹ́ ọmọ tí ń fòbí láyọ̀. Tímótì jẹ́ ọmọ tí ń ru iṣẹ́ ìgbàgbọ́ sókè. Tímótì jẹ́ ọmọ tó ṣe é gbẹ́kẹ̀lé. Pọ́ọ̀lù ń fomijé, ó ń fi ìtara lọ́sàn-án lóru gbàdúrà fún nínú ọgbà ẹ̀wọ̀n. Ta ni Tìmótì? Ọmọ nínú Olúwa ni fún Pọ́ọ̀lù àpọ́stélì. Ta ni Tìmótì lọ́nà kejì? Nínú ẹsẹ̀ ìkarùn-ún ìwé Tímótì kínní orí kínní tá a ti ń kẹ́kọ̀ọ́, ọmọ tí ó ti lé ìgbàgbọ́ jáde òun ni Tìmótì. Ẹ má gbàgbé, ta ni Tìmótì? Ọmọ nínú Olúwa ni fún Pọ́ọ̀lù. Àkọ́kọ́ nù. Ta ni Tìmótì? Ọmọ tí ó tinú lé ìgbàgbọ́ jáde ní Tìmótíù. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkarùn-ún ìwé Tímótì kínní tá a ti ń kẹ́kọ̀ọ́ ìwé mímọ́, ó ní nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn rẹ, Pọ́ọ̀lù ní sọ̀rọ̀, èyí tí ó kọ́kọ́ wà nínú Lọ́ọ̀sì ìyá ńlá rẹ àti Yúníkè ìyá rẹ, àti èyí tó dá ń lójú pé ó ń gbé inú rẹ pẹ̀lú. Níbẹ̀ ń Pọ́ọ̀lù àpọ́stélì ń jẹ́wọ́ pé ìran ẹlẹ́ẹ̀kẹta òun ni Tímótì nídìí ìyá rẹ̀ nípa ìgbàgbọ́. Ìyá rẹ̀ ló kọ́kọ́ gbàgbọ́, ó sì fi lé ìyá rẹ̀ lọ́wọ́. Ìyá Tímótì náà gbà tó náà gbà lọ́wọ́ ìyá rẹ̀, ó tó fi gbàgbọ́ lé ọmọ lọ́wọ́, èyí Tìmótíù. Èyí fi hàn gbangba pé ìdílé Kìrìsìtẹ́nì gan ni ibùdó ìkọ́ni nígbàgbọ́ àti ìgbé agbára wọni láti di ojúlówó ńgbàgbọ́, ìgbé agbára wọ àwọn ìran tí ń bọ̀ láti di onígbàgbọ́ òtítọ́ àìlẹ́tàn bíi ti Tímótì yìí. Lọ́nà kẹta, ta ni Tìmótì? Ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí ẹsẹ̀ ìkẹfà dé ó yé wa pé Tímótì jẹ́ òjíṣẹ́ ìhìn rere tá a gbọ́wọ́lé lórí tó sì kún fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Tímótì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè tá a gbọ́wọ́lé lórí tó sì kún fún ẹ̀mí mímọ́. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹfà yẹn ìwé mímọ́ ní Pọ́ọ̀lù ní nítorí ìdí èyí ni mo ṣe rán ọ létí pé kí o máa rú ẹ̀bùn Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa ìgbọ́wọ́lé mi. Kó o máa rú ẹ̀bùn ẹ̀mí Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa ìgbọ́wọ́lé mi. Ta ni Tímótì? Tímótì jẹ́ òjíṣẹ́ ìhìnrere Kristi tá a gbọ́wọ́lé lórí tó kún fún ẹ̀bùn ẹ̀mí mímọ́. Pọ́ọ̀lù sì ní máa rú sókè, máa lò ó, gbogbo oore ọ̀fẹ́ tó bá ní máa lo ẹ̀bùn rẹ. Ẹ̀bùn ẹ̀mí Ọlọ́run tá a fi fún wa yóò dákú rẹ̀ tẹ̀ tá a bá ti lò ó, kódà ó lè bọ́ sọnù mọ́yàn lọ́wọ́.
ìdí ni bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé tàbí níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi, ró ẹ̀bùn ẹ̀mí rẹ lágbára, sì máa lò ó déédéé nígbà gbogbo lóòrèkóòrè fún ògo Ọlọ́run àti ìbùkún ìjọ rẹ̀. Ẹ̀bùn ẹ̀mí tá a bá ti lò ó yóò dakú rẹ̀ tẹ̀ mọ́ni lọ́wọ́ tàbí kéèyàn pàdánù rẹ̀. Paul sọ fún Timothy, rú ẹ̀bùn ẹ̀mí rẹ sókè, máa lò ó síwájú àti síwájú sí. Ibi tábàlà àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti parí nù. Ipa tí ìdílé kó nínú ìgbé ayé Timothy lẹ́rí mu. Lábala tó wá gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, lábala kejì yìí tá a pè ní ọ̀rọ̀ ìyànjú Paul fún Timothy. Ó ní abala kejì ẹ̀kọ́ wa nínú ìwé Timothy kejì orí 3 ẹsẹ̀ 14 sí 17 èyí tá a ti kà ṣáájú. Ẹ má gbàgbé abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa òun dá lórí ìdílé ìgbàgbọ́ tí Timothy ti jáde wá àti irú ẹni tí Timothy ṣe. Ṣùgbọ́n abala kejì yìí ó dá lórí ìkìlọ̀, ó dá lórí ọ̀rọ̀ ìyànjú tí Paul apọ́stélì ní fún Timothy. Torí kíni? Torí ìgbà ìkẹyìn tá a wà yìí, torí ìṣípòpadà Pọ́ọ̀lù tí ó pẹ́ mọ́. Mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé àkókò tí Pọ́ọ̀lù kọ ìwé rẹ̀ kejì yìí, àkókò tó náà mọ̀ pé wọ́n pa òun láìpẹ́ ni. Nítorí ó mọ̀ pé títàn òun kò pẹ́ mọ́. Ó ní ọ̀rọ̀ ìyànjú ńlá fún Timothy ọmọ rẹ̀ nínú Olúwa. Ṣáájú nínú Timothy kejì yìí, orí 3 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 1 sí 5, Paul ti sọ fún Timothy pé ní ìgbà ìkẹyìn ọjọ́, ìgbà ìwọ́de. Timothy kejì orí 3 ẹsẹ̀ 1 mọ̀ ń kà. Ìgbà ìwọ́de, nítorí àwọn èèyàn ó jẹ́ olùfẹ́ tara wọn nìkan, olùfẹ́ owó, afọ́nu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sóbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkóra wọn níjánu, òǹrorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣẹ́ agbára rẹ̀. Yẹra kúrò nínú àwọn wọ̀nyí. Ṣáájú nínú ẹsẹ̀ 5 àkọ́kọ́ ìwé Timothy kejì orí 3 ẹsẹ̀ 1 sí 5 yìí, Paul ti fún Timothy ní kìlọ̀ yìí. Ó fún un ní kìlọ̀ yìí nítorí àwọn ìwà aláàbí tí ó gbayé kan níkẹyìn ọjọ́ tá a wà yìí. Ìkẹyìn ọjọ́ tí Paul apọ́stélì sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ìkẹyìn ọjọ́ èyí tí Paul ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó bẹ̀rẹ̀ nígbà ìwásáyé Jésù lákọ̀ọ́kọ́. Yóò sì parí nípa ìwásáyé rẹ̀ lẹ́ẹ̀kejì láti wá kó àwa àyànfẹ́ relé. Èyí ni wípé ìgbà ìkẹyìn tí Paul apọ́stélì ń tọ́ka sí, ìgbà ìkẹyìn ọjọ́ nínú rẹ̀ náà la sì wà lọ́wọ́lọ́wọ́. Nítorí àwọn ẹ̀kọ́ òdì àti àwọn àwà òdì tí ó máa jáde yìí, Paul apọ́stélì ó máa ń fún Timothy ní kìlọ̀. Ó ń fún ní kìlọ̀ kó má darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ láti ṣe bí. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Timothy kejì orí 3 ẹsẹ̀ 14, Paul apọ́stélì ní Timothy, ṣùgbọ́n o, báwọn kan tiẹ̀ jẹ́ olùfẹ́ ara wọn, báwọn kan tiẹ̀ jẹ́ olùfẹ́ owó, báwọn kan tiẹ̀ jẹ́ afúnnu, báwọn kan tiẹ̀ jẹ́ agbéraga, báwọn kan tiẹ̀ jẹ́ asọ̀rọ̀ búburú, ṣùgbọ́n o, ìwọ dúró nínú nǹkan wọn ní tí wọ́n ti kọ́, tí a sì ti jẹ́ kójú rẹ̀ ọ̀dà sàṣàṣì. Má dàbí wọn, má darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ láti ṣe bí. Ẹnìkan wá béèrè pé èéṣe tí Timothy ò fi gbọdọ̀ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀?
èé ṣe Tímótì fi gbọ́dọ̀ dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tó ti kọ́. Paul àpọ́sítélì sì jẹ́ ká mọ̀ nínú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí pé ó gbọ́dọ̀ dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tó ti kọ́ nítorí látọ̀dọ̀ àwọn òbí onígbàgbọ́ ló ti kọ́ ọ. ẹ bá wo ẹsẹ̀ ìkẹrìnlá yẹn, Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá àwọn abala kejì rẹ̀, ó ní kí ìwọ ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ mọ, kí ìwọ rántí pé ìyá rẹ ó dúró ṣinṣin títí dópin ni, ìyá rẹ ó dúró ṣinṣin títí dópin ni, ìwọ náà gbọ́dọ̀ dúró ṣinṣin o, rántí ọ̀dọ̀ ẹni tó ti kọ́ wọn. èyí ń tún mú wa padà sí orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún tá a ti tọ́ka sí lábala àkọ́kọ́ ẹ̀kọ́ wa níbi tí Paul àpọ́sítélì ti ní rántí ìgbàgbọ́ àìṣẹ̀tàn, mo rántí ìgbàgbọ́ àìṣẹ̀tàn èyí tó kọ́kọ́ wà nínú Lọ́ìsì ìyá ńlá rẹ àti nínú Yúnókè ìyá rẹ tí mo sì gbàgbọ́ pé ń bẹ nínú rẹ. Dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tó ti kọ́, torí pé lọ́tọ̀dọ̀ àwọn òbí onígbàgbọ́ ló ti kọ́ wọn. èéṣe Tímótì gbọ́dọ̀ dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tá a ti fi kọ́ ọ gbọ́dọ̀ dúró ṣinṣin nínú rẹ̀ lọ́nà kejì, nítorí pé láti nínú ìwé mímọ́ la ti fi kọ́ ọ, nínú ìwé mímọ́ la ti fi kọ́ láti gbèwé rẹ̀ wá. tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé Tímótì kejì tá a ti ń kẹ́kọ̀ọ́, Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Bíbélì Tímótì ní àti pé láti gba ọmọdé ni wọ́n ti mọ̀ ìwé mímọ́, àti gba ọmọdé láti fi kọ́ ọ nínú ìwé mímọ́. nínú ìwé mímọ́ làwọn ẹ̀kọ́ yìí ti jáde, nínú ìwé mímọ́ làwọn òbí ti fẹ̀kọ́ yìí kọ́ ọ, gbọ́dọ̀ jọ bọ́ lọ́wọ́ rẹ̀ láì ní fi ṣe ewu ìgbà ìkẹyìn ọjọ́ èyí tó dé. ọ gbọ́dọ̀ yẹra kúrò nínú rẹ̀, torí pé láti inú ìwé mímọ́ láti fi kọ́ ọ láti gbèwé rẹ̀ wá. ẹnìkan wà á béèrè pé èéṣe tí ìwé mímọ́ fi ṣe kókó tá a fi gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò nínú tí ìwé mímọ́ wí. Paul àpọ́sítélì sì fún wa ìdí fún Paul ó fún Tímótì ní ìdí mẹ́ta tí ò fi gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò nínú tá a ti fi kọ́ nínú ìwé mímọ́ láti gbèwé. ohun tá a fi kọ́ nínú ìwé mímọ́ ṣe kókó lọ́nà àkọ́kọ́, nítorí pé ìwé mímọ́ nìkan ní sọ ní di ọlọ́gbọ́n sígbàlà. ìwé mímọ́ nìkan ní sọ ní dọlọ́gbọ́n sí ìgbàlà. ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ló wí bẹ́ẹ̀, ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Tímótì kejì orí kẹta abala kejì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún, Paul ní ìwé mímọ́ ló lè sọ ọ́ dọlọ́gbọ́n sígbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. kò sí ọgbọ́n ènìyàn tó lè sọ ọ́ dọlọ́gbọ́n sígbàlà, kò sí ìmọ̀ ènìyàn tó lè sọ ọ́ dọlọ́gbọ́n sígbàlà, kò sí àṣà ènìyàn tó lè sọ ọ́ dọlọ́gbọ́n sígbàlà, kò sí ẹ̀sìn ènìyàn tó lè sọ ọ́ dọlọ́gbọ́n sígbàlà bí kò ṣe ìwé mímọ́ nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. ìwé mímọ́ ṣe kókó lọ́nà kejì, torí pé bí ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òwe ló wà, ìwé mímọ́ nìkan ló ní ìbísí Ọlọ́run. tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé Tímótì kejì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún orí kẹta rẹ̀, Paul àpọ́sítélì ní gbogbo ìwé mímọ́ ló ní ìmísí, gbogbo ìwé mímọ́ ló ní ìmísí. ìwé pọ̀ nínú ayé, ṣùgbọ́n ìwé tó ní ìmísí ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. ìdí kejì nu tó fi jẹ́ pé a fi gbọ́dọ̀ gbé lékè ju gbogbo ìwé gbogbo lọ. ìdí ẹlẹ́ẹ̀kẹta tí Paul àpọ́sítélì mẹ́nubà nínú ẹ̀kọ́ wa yìí, nínú àyọkà wa yìí, ó ní wípé ìwé mímọ́ jẹ́ ìwé tó wúlò púpọ̀ púpọ̀ fún gbogbo onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi. ó sì fi hàn wá ọ̀nà 5 tó fi wúlò jùlọ. ó wúlò láti fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni. ìwé mímọ́ ó ń fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni. ó ń bá ìdá wí nínú ayé ẹni. ó ń tọ́ni sí ọ̀nà òtítọ́. ó ń kọ́ni láti máa ṣe tó tọ́ nígbà tó tọ́, sẹ́ni tó tọ́, níbi tó tọ́. ó sì ń róni lágbára láti máa ṣe rere nígbà gbogbo. ìwé mímọ́ ń fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni. ó ń bá ìdá wí nínú ayé ẹni àti láwùjọ. ó ń tọ́ni sí ọ̀nà òtítọ́. ó ń kọ́ni láti máa ṣe tó tọ́ nígbà tó tọ́, lọ́nà tó tọ́, níbi tó tọ́, sẹ́ni tó tọ́.
ó sì ń róni lágbára láti máa ṣe rere nígbà gbogbo. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ìkẹtàdínlógún tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, Tímótì kejì orí kẹta, Paul apọ́sítélì ní ìwé mímọ́ ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo. Èéṣe kí ènìyàn Ọlọ́run lè pé, tí a ti múra sílẹ̀ pátápátá yányán fún iṣẹ́ rere gbogbo. Ìdí nìyí bàbá àti màmá, tí gbogbo onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi kò fi gbọ́dọ̀ mọ́ di ẹ̀kọ́ àwọn àpọ́stélì mọ́, kò fi gbọ́dọ̀ mọ́ di òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà mú ṣinṣin. Ìdí nìyí bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, tí gbogbo ojúlówó onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi gbọ́dọ̀ fi di Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run mú gẹ́gẹ́ bí aláṣẹ lórí ìgbé ayé ìgbàgbọ́ rẹ̀ àti ìṣe rẹ̀ gbogbo. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ aláṣẹ lórí ìgbàgbọ́ wa àti ìṣe wa gbogbo, tó bá jẹ́ pé ojúlówó ọmọlẹ́yìn Kristi làwa ṣe. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò, tó ti mú mi ó nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó méjì tàbí mẹ́ta fún ìgbé ayé Kristẹni lónìí láti inú ẹ̀kọ́ yìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, gbogbo àwa òbí Kristẹni tẹ́ ń gbọ́ mi, ó ní pé òbí Kristẹni kọ̀ọ̀kan ní ojúṣe láti tọ́ àwọn ọmọ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Òbí Kristẹni kọ̀ọ̀kan ní ojúṣe láti tọ́ àwọn ọmọ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Kìí ṣe ní ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Àwọn òbí Paul, àwọn òbí Timothy tá ń kẹ́kọ̀ọ́ ń pa wọn yìí, wọ́n fàpẹẹrẹ rere yìí lélẹ̀. Ẹ jẹ́ káwa náà mọ̀lé. Nínú lẹ́tà tí Paul kọ sáwọn ará Éfésù orí 6 ẹsẹ̀ 9, Paul ní, àti ẹ̀yin bàbá, ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ojúṣe òbí Kristẹni kọ̀ọ̀kan ó ní láti tọ́ àwọn ọmọ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Àwọn òbí Tímótì ṣe é, ẹ jẹ́ káwa náà tẹ̀lé, ká tọ́ àwọn ọmọ wa nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Lọ́nà kejì, ibi pàtàkì jùlọ láti kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní ìdílé o. Ibi tó ṣe pàtàkì jùlọ láti kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní ìdílé. Kìí ṣe ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, kìí ṣe ilé ìjọsìn ọmọdé, rárá o, kìí ṣe ilé ẹ̀kọ́ ẹ̀sìn. Ibi tó ṣe pàtàkì jùlọ láti kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ní ìdílé. Ẹ má gbára lé pé ẹnìkan, olùṣọ́ àgùntàn kan, olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi kan, òsì ọmọdé kan ní ó bá ń kọ́ àwọn ọmọ yín ní ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ kọ́ wọn fúnra ara yín. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí ọmọ Bíbélì, wọ́n ní ilé làátí kó 9 mẹ́wàá lọ sóde. Àràkún ńlasọ gbági ńlọ yẹ kí ẹ̀kọ́ nínú ilé ìjọsìn, ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ ẹ̀sìn, ẹ̀kọ́ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lọ́yẹ ó jẹ́ fáwọn ọmọ wa. Àràkún ńlasọ gbági lọ́yẹ ó jẹ́ fún wọn. Lọ́nà kẹta, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé àbí lẹ́nu iṣẹ́, ẹ ṣe àwárí ẹ̀bùn ẹ̀mí yín o, kí ẹ sì máa lò ó déédéé fún ògo Ọlọ́run. Ẹ ṣe àwárí ẹ̀bùn ẹ̀mí yín, kẹ́ ẹ sì máa lò ó déédéé fún ògo Ọlọ́run. Paul sọ fún Timothy, rú ẹ̀bùn ẹ̀mí rẹ sókè. Ohun tí a bá lò a máa sọnù mọ́ni lọ́wọ́ tàbí kó darí akúrẹ̀tẹ̀ lọ́wọ́ ẹni. Ohun tá a bá lò a máa bọ́ sọnù mọ́ni lọ́wọ́ tàbí kó di akúrẹ̀tẹ̀ lọ́wọ́ ẹni. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò, ẹ má jẹ́ má gbóná nínú ṣọ́ọ̀ṣì yín. Ẹ má jẹ́ èrò òwòrán nínú ìjọ tẹ́ ń tí ń jọ́sìn. Ẹ lo ẹ̀bùn ẹ̀mí yín, ẹ lo tálẹ́ǹtì yín, ẹ kópa tó jọjú nínú ìjọ tẹ́ ẹ wà fún ògo Ọlọ́run. Ẹ lo ẹ̀bùn ẹ̀mí rẹ, ẹ lo ẹ̀bùn ẹ̀mí yín, ẹ lo tálẹ́ǹtì yín.
lọ́nà kẹrin bàbá àti màmá ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, ẹ jẹ́ ká di ẹ̀kọ́ ìgbàgbọ́ wa mú ṣinṣin, pàápàá jùlọ nígbà ìkẹyìn ọjọ́ tá a wà yìí tó kún fún onírúurú ìwà ẹ̀kọ́ òdì, tó kún fún onírúurú ìwà bí, tó kún fún onírúurú ìwàásù ẹ̀tàn, tó kún fún onírúurú àròsọ àsọtẹ́lẹ̀, tó kún fún onírúurú ìwà ìgbàgbọ́ gbogbo. Ẹ má ṣe gbọ̀jẹ̀gẹ́ nínú ìgbàgbọ́ yín nítorí owó tàbí ipò, nítorí agbára tàbí ìtura ìṣẹ́jú márùn-ún. Ẹ má ṣe gbọ̀jẹ̀gẹ́ nínú ìgbàgbọ́ yín. Ẹ dúró fún Jésù títí dópin. Ní ìparí lọ́sẹ̀ yìí, bàbá àti màmá ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nílé, gbogbo ohun yòówù tí ń bẹ, ẹ jẹ́ á gbé ìwé mímọ́ lékè gbogbo wọn. Ohun gbogbo yòówù tí ń bẹ, ẹ jẹ́ á gbé ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run lékè gbogbo wọn. Ẹ fi ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣe aláṣẹ ìgbé ayé ìgbàgbọ́ yín. Ẹ gbọ́ nígbà gbogbo, ẹ kà á nígbà gbogbo, ẹ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ nígbà gbogbo, ẹ ṣàṣàrò nínú rẹ̀ nígbà gbogbo, ẹ kọ́ sórí, ẹ fi sínú ṣe, ẹ tún pín fún àwọn ẹlòmíràn pẹ̀lú. Ìwé mímọ́ ní nígbà tí ìwọ bá mọ òtítọ́, òtítọ́ yóò sọ ọ́ dòmìnira lọ́wọ́ onírúurú ẹ̀tàn tó kúnnú ayé lónìí. Ẹ gbé ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run lékè ohun gbogbo, ẹ fi ṣe aláṣẹ ìrìn àjò ìgbàgbọ́ yín. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó mọ̀ ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀ọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ àtàwùjọ tẹ́ ẹ wà. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrùn 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ ìléwọ́ yín WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí òǹkà WhatsApp wa yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àti àrùn 2 +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ táàtò máa pàdé, mo fà yín lé Ọlọ́run alààyè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìjọ wa kọ̀ọ̀kan. Àdúrà mi ni pé gbàtà bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí, ọjọ́ 23 oṣù ìkẹjọ tá a wà yìí, oṣù Ògún 2024 ọdún àtẹyọ 6 yìí. Àdúrà mi ni pé gbà bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún ṣí wa ní èdè báyìí lọ. Ẹ jẹ́ á tètè dé sí kíláàsì ẹ̀kọ́ wa lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí. Ẹ sì já kópa tó jọjú nínú ìkẹ́kọ̀ọ́, gbogbo wa ó sì dá lábùkún fún ní orúkọ Jésù Kristi. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ó dàbọ̀. Thank you. God bless you.